lórí ìkànnì YouTube wa. Tí ẹ bá ṣe ń wọlé fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé kí ẹ bá wa subscribe, ẹ tẹ subscription button kí ẹ dẹ̀ tẹ notification bell so that ìgbà tí a bá ti ń ju gbogbo àwọn review ẹ máa rí. Fíìmù wo la mú wá fún yín ní òní yìí? Mirage ni àkọlé rẹ̀, ìdandan. Mirage, ìdandan. Wọ́n ní bá ti wáyé parí láàrí o. Bẹ́ẹ̀ ni bọ́mọ̀ òsì jọ ṣòkòtò yóò jọ kíjìpá. Ẹ já wo nínú fíìmù yìí. Ronke Odusanya, Habib Alagbe, Delẹ Odule àti Ayọ̀ Ọláìyá àtàwọn òṣèré mìíràn ló kópa ń bí. Ẹni tí ó bá ti wo fíìmù yìí, ẹ sáré lọ sórí Yoruba TV lórí YouTube. Ibẹ̀ lẹ ti máa bá pàdé. Ẹ tẹ̀ síbẹ̀ Mirage ìdandan ó máa gbé jáde. Ẹ sáré lọ wò, ẹ jẹ́ ká wá jọ pàdé padà ní comment section. Kí lẹ rí níbẹ̀? Kí lẹ bá pàdé? Ǹjẹ́ báwo ló ṣe rí ní ojú tìyín? Kí lẹ rò pé ó lè fà á gan-an tó máa wà láàrin Ronke Odusanya àti Delẹ Odule tó fi kọ̀ jálẹ̀ péye àwọn ọmọ yìí ò ní fẹ́ra? Àní lásẹ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ohun tí ojú ọmọbìnrin yìí ti rí ní ti ọlọ́kùnrin dé tí ìyá rẹ̀ tí ó jẹ́ Ronke Odusanya náà sì mọ̀ sí. Ǹjẹ́ irú ọmọ yìí ló wá yẹ kó mú ẹnìkan wá tí ìyá máa kọ̀ jálẹ̀ pẹ̀lú àǹfààní tọ́lọ́run tún fún láti bá ẹni tí ó fẹ́ràn rẹ̀ dojúdojú pàdé? Ṣùgbọ́n kàyéfì ló jẹ́ o, suspense dẹ̀ tún ni pẹ̀lú bí Ronke Odusanya ṣe kọ̀ jálẹ̀ látàrí wípé oníláyé ò lè fẹ́ torí kó jẹ́ ọmọ Delẹ Odule nínú sinimá àgbéléwò yìí. Ẹ wò, ẹ má jẹ́ kí n sọ tán, ẹ sáré lọ sí orí Yoruba TV lórí ìkànnì YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀ Mirage ní ìdandan ó máa gbé jáde. Ṣé bá ti wò kí lẹ lè rò pó fà á ná? Ṣé wọ́n fẹ́ra rí ni àbó pa wọ́n lọ́mọ? Àbí bàbá arábìnrin tó ti kú tó jẹ́ ọkọ Ronke Odusanya àbí Delẹ Odule ló pa ni? Kí ló lè ṣẹlẹ̀ gan? Kí ló lè fà á? Ẹ wò, ẹ má jẹ́ n sọ tán, ẹ já ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní abala kejì yẹn ní part 2 fíìmù yìí. Ẹ já ohun tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé, tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń worí kan ní láti bá wa tẹ subscription button, ẹ subscribe, ẹ tẹ notification bell ká lè máa wá tẹ̀lé máa rí wa. Àwọn latest film làwa máa mú wá, review ni tó di pé máa wọ̀ ẹ́ mọ̀ pé fíìmù pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n eléyìí tá bá ti fún yín ní review ẹ̀ kẹ́ ti mọ̀ pé ó make sense ni, kẹ́ sáré lọ tẹ̀ síbẹ̀ kẹ́ wò, kẹ́ bá fún wa ní àbọ̀. Ṣé púpọ̀. Àti pé èèyàn kan jẹ́ kó yé mi. Ṣé ọmọ mi bá mi tọ́jú àní. Thank you for bringing smiles on her face. Yeah, she makes me smile and happy too. Mommy. Now! Mommy. Okay, but I just relax. The ring bell. Okay. My expectations return now to be Mirage. I am all. Everything was fine until I mentioned my dad. Should be, Mommy, please just explain things to me. Olúwatífẹ́, nǹkan tí àgbàlagbà rí tó bá jókòó, even on top of a palm kernel tree tó bá gùn, you will never see it. Look at me. What do you mean? Who are you? I don't know you. This is not my mom. This is not you. Mommy, why are you acting this way? Where's the mother that loves me, that cares for me, that can do anything just to see me happy? Ó ní wọn ò jẹ́ kóhun rà tán lọ́jẹ́. Tó bá máa yí ẹ̀ tán, ẹ kú ẹ̀ òkìṣẹ́ ni.
Wàá sunkún ọ̀rọ̀ bákan máa kún ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó bá máa yí ẹ tán. Ó wà lókè òkun. Olúwa ti fẹ́. Ilé tí àwọn